Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at APATA with 1 ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ide glory, oku ọdún o. Ide glory, oku ọdún. Ọ̀nà pẹ́ pọ̀ o. Bí o ṣe dúpẹ́ lọ́wọ́ o bàbá. Ọ̀nà pẹ́ pọ̀ o. Bí o ṣe yìn lógo mi dé. Ide glory, oku ọdún o. Ide glory, oku ọdún. Ó yá èròyà ẹja jọ̀wọ́ máa kó lóríire olóríire onínúure oníwàire akọrin bẹ́ẹ̀ ní láyìn olóríire ọmọ ni oníwàre onílárí onítẹríba bó ti ń tẹríba fádà bẹ́ẹ̀ ní fọmọdé ṣe mi dé glory ayọ̀mídé ọmọ àjàyí ìwọlé mi kí okú oríire olóríire alálùbáríkà ọmọkùnrin gidi ní í ṣe ìwọ lọmọ ìṣe èkìtì ṣe bí ìdókàn kọ́kọ́ dé kan títẹ̀lú ìṣẹ̀nà pẹ̀lú ìdó àjẹ́ àdàbàlùkòsù ló bà lórí igi lọ́jọ́ odò lọ́jọ́ sí kan gbégbá ọdẹjọ́ onímọ̀ títa níbẹ̀ tógún ìpọ́n àrìmọ̀ títa níbẹ̀ déjì àkọ́fà ògbógbó kúkúrúkú lásán náà mú gbógi lọ́jọ́ odò ọ̀hún lọ́jọ́ sí kàdàbàlùkòsù sípò lọ ìwọ lọmọ òbídó rẹ̀ kan jílẹ̀ ó rẹ̀ kó bá ti jílẹ̀ lè bàbá rẹ̀ ó ní nǹkan mú ṣe límì jẹ́ òkè ìwọ lọmọ erédè èlú gbaragada mo kí ọkọ ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ó bá wọn sọdún èyí wàá sọ̀pọ̀lọpọ̀ ọdún lágbára lọ́wọ́ ọlọ́run ọba òní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹja ìjà kó wọlé omi ìjà kó wọlé ẹja òdì méjì kàṣàjẹ́ àwọn ọ̀tá rẹ lọ́wọ́ kó lè ráyè ṣe tiẹ̀ ayé ń fẹ́ olónìí òní dàrí sáfáyé lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè bóyin bá ṣe tán gbéra ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bòdò bá ṣe tán gbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí apáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ sílẹ̀. Kindly click like and subscribe